Africa Content TV. Ẹbí náà sùn yẹn bẹ́ẹ̀ tí ń wí tí gbogbo ayé fi ń fẹ́ àbáwọ̀ aláṣílẹ̀ náà ní ọlọ́ba fún alálùbáríkà tí ó wú ẹ̀rín ó yá bí sílẹ̀ ńlá. Salamun ala Toha wa Yasin wa Duha. Salamun ala Toha wa Yasin wa Duha. Salamun ala al-Badri musamma Muhammadan. Salamun ala al-Badri musamma Muhammadan. Salamun alaykum Madalla. wa bi dhikri Salamatan mu'minin amunun lana yawma nalqahu Wa bil mu'minin amunun lana yawma nalqahu. Habibi Rasulallahi. Àbáwọ̀ Qosim tí wọ́n ti tú sí alára. Habibi Rasulallahi kulli zafiha. Abisni ajirni ya ummatula sarairu. Abisni ajirni yawma tubla sarairu. Ẹgbẹ́ dúró báwọn. أعوذ بالله من الشيطان الرجيم. Ó ṣé Ọlọ́run, ó ṣé Ọlọ́run. بسم الله الرحمن الرحيم. Aha, ń gbọ́. إنه لقرآن كريم Yóò gbọ́ dáadáa. في كتاب مكنون Máa bá ń wí Kùránì sókè dáadáa لا o. يمسه إلا المطهرون. Kùránì ni wọ́n ń kì í yẹn o. لا يمسه إلا المطهرون. Ó di méjì. لا يمسه إلا المتطهرون. Madalla. Min rabbil alamin. Àbá àti mú poro tó dán. اجتمعت الإنس Láyé اجتمعت الإنس والجن على حياته بمثل هذا القرآن. Bẹ́ẹ̀ yóò. لا يأتون بمثله Ó ti jára yìí náà lẹ̀. ولو كان Ẹni tí ò bá gbọ́ lẹ́sù pé àìká lẹ́sù àwí lẹ́sù lójú pòfẹ́sọ̀ lẹ́nu pòfẹ́sọ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ onílẹ̀ tún ti ń gbọ́ nísìnyí àwọn àti rìn pòfẹ́sọ̀ ní káàkiri iṣẹ́ mi ni. Allahu Akbar. Ó ló ní iye ọdún táwọn fi já lẹ́sì. Bàbá wa Sọ̀fúwàn Ìbíkúnlé Àkọ́dún ni wọ́n já nẹ́sì fún bisimilahi kúrò wọ̀lá. Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Allahu akbar kabira. Lẹ́pẹ́. Allahu akbar. 30 years ago. Tí wọ́n ti pa àfáàsọ fún àmì ìsẹ̀yìn ní ti máa áti súnmọ́ 20 years àbí. Allahu akbar. Ilé àwọn 90 kíní kan 97 irọ́ ọjọ́ ti 97. Allahu akbar. 90 ní dé tí bàbá táwí ti kú. ọ̀tí àwọn aláwo ló pa wọ́n lẹ́pẹ́. Àwọn aláwo ló pa wọ́n lẹ́pẹ́. Allahu akbar. Tí olùdóyàn bá ti ní jánẹ́sì tó bá ti ní já nǹkan ní ìlú ọ̀rọ̀ tó ń ṣe. Wọ́n ẹ̀ ti gbọ́ báwọn ṣe fíìlì ẹ̀. Àwọn ò máa tí ń ṣe nù. Ìta jánẹ́sì máa bójú tó pé a jánẹ́sì tààrà ó
ní ti máa bójútó. Ó ní tájá náà sì tààrà ó mójútó. Ajá náà sì lò kókó gbárí hips. Kò ní kí kú wátulẹ̀ hips. Kó wá tó lẹ̀. Kò lè há nǹkan sórí. Tó wà ní ìdá ìpadà ìbáàlú náà sì yí jẹ ta. Ó tún sọ àfáà lẹ́nu. Àfáà aláṣọ kan. Ṣùgbọ́n tájá náà sì bá ti gbárí. Ẹgbẹ́ ẹ̀wù àwọn ní láti ṣàṣà àwọn ẹgbẹ́ èyí tá a ti kà ń jẹ tá a mú wá ń jẹ àwọn ti sọ àfáà lẹ́nu. Àfáà tún gbé bá tó ti gbé. Allahu Akbar. Ajá náà sì máa bójútó Ìhà nǹkan sórí. yóò sì bójútó ahọ́n. Àfáà ní má pé kéwù tí ó fi parí bá àṣẹ. Wàláhì súnmọ́ bí tájá náà sì bá ga. Ẹnu bí àfáà wọn ti máa kéwù wọn ti rí lẹ́ ahọ́n. Ajá náà sì ló ṣe gbọdọ̀ bójútó ahọ́n kó má bàa fẹ́rẹ̀ bú. Àfáà. Wọ́n ní báwọn àfáà wọn ti kà nínú. Wàláhì. Irú tí àwọn aláàjì sọ yìí, nígbà tí mò ń kéwú lọ́wọ́ lé kéwú, tí náhùn àti sọ́rífò tí ìrìn àgàjòkó dáadáa nù làákàyè. So àfáà wa tá bá lọ wá sí, tí n bá bá wọn jánẹ́sì lọ́dún náà, tí n bá pè pé gbogbo àwọn yá, Basit, ọ̀rọ̀ mọ̀ pé wọ́n jọ̀rọ̀ bá àjọ ọmọ kéwú ni. Allahu Akbar kabira. Alfa Muhammad Qosim, ẹni aláàjì ń dà kélé ní, ẹ̀tún jẹ́ wọ́n rántí pé àwọn náà ṣe kiri rí ká tó bọ́ bí tí Ọlọ́run lòun pè wá sí, kéèyàn tó débi tó ń lọ, dandan yóò tẹ̀lé ibi tí ò lọ. Ilẹ̀ ibi tá à lọ lákọ̀ọ́kọ́ tẹ̀, táàbí rí ilẹ̀ ibi tí à ń lọ tẹ̀. Ọlọ́run tó bí gan ṣe mọ̀ pé kíní dàbí bọ́ọ̀lù mi ṣe nígbà tí mo jáná sí àwọn abẹ̀rẹ̀ wá sí. Ńgbẹ̀ jánẹ́sì tẹ̀ tó bẹ̀rẹ̀ wá sí. Ṣe mọ̀ pé ẹ̀yin jáná sí. Bẹ́ẹ̀ni. Ẹ wá kọ́. Astagfirullah. Àwọn ṣe wá sí. Bẹ́ẹ̀ tí ẹ wọ gbà wá tán. Àgọ́ èmi gbẹ́sẹ̀ kan wọlé ni. Èmi wá ṣe wá sí ṣe fá. So lásìkò wá sí yẹn náà à ń kọ ẹ̀. Àmọ́ wá sí náà fẹ́ mọ̀ mi jù lọ àgbà. Àwọn tó bá ń bu kíní lẹ́pẹ̀ẹ́ ní sàárín ẹlòmíì tí ẹ lè dìbò pé mi padà má máa ṣe wá sí káàkiri. Nínú Ramadan nínú wáàsí tí máa kún jù lẹ́pẹ̀ ẹ̀pẹ́ ní ilé. Àfáàsọ̀dí. Nínú wáàsí tó máa kún jù wáàsí lọ. Allah ní wáàsí. Ṣé ń gbọ́ èèyàn? Aláàjì nínú wáàsí tí máa kún jù lẹ́pẹ́ nínú Ramadan nígbà yẹn lọ́dún náà ni wáàsí táwọn dálẹ̀ táwọn máa ṣe lọ́dún náà nílùú Ẹ̀pẹ́. Àwọn ìmọ̀ ìyá mi méjèèjì ní sèjá náà sì fi. Allahu Akbar. Alfa wa Ọláyínká àti alfa wa Farihuddin, àwọn méjèèjì ni wọ́n máa ń jáná sí fàlájì. Àwọn tí a wá ń gbé wá sí fún ìgbà náà wọ́n pẹ̀lú àwọn fáǹsì wa ní orin tó dúró dáadáa báyìí náà. Àwọn tẹ́ ń ṣe wá sí fún ìgbà yẹn, àwọn wọ́n bá wà ní ọ̀gá fáǹsì lẹ́nu yìí. Ẹ ti rí pé lónìí opportunity ò ní àtúngbọ́ tuntun lẹ́nu Alhaji Abdulaziz. Táwọn ṣe wá ìdáwọn ṣe lábẹ́ ìtọ́jú. Allahu Akbar. Ó pọ̀ gan. Wọ́n gbà tọ́lọ́ ní apó lẹ́bù yẹn ti bọ́ sí lẹ́bù gbogbo ilé tá à ń sọ ní wà. Gbogbo tá à ń sọ ní wà yunifásitì ìlànà. Wọ́n láwọn wà yunifásitì ní gbogbo àkókò táwọn yìí. Láti bẹ̀rẹ̀ lábẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà. Iṣẹ́ olùkọ́. Ẹ tún teach. Ṣé ẹ ti rí wípé you will pass through thick and thin. Tí o bá fẹ́ tó bá rò kó lè bá rẹ̀ ní ìkan lójijì. Ṣé o jẹ́ kó jìjì nìkan yìí náà máa kó lọ́wọ́ rẹ̀ tó bá rẹ̀. Ìtẹ̀yàn bá bára rẹ̀ ń bẹ̀ lójijì, ó lè lọ lójijì. Káwọn èèyàn lè wọ́n gbọ́ mọ́ ó ṣe ń rìpíìtì ẹ̀ báwọn. Wàá kàn wá ọ̀sùn. Nítorí pé Olúwa gbé wa kalẹ̀ náà afẹ́fọ́ ayé káwọn ìpa Ayé lẹ́kọ̀ọ́ nù. Ilé pàwọ́ káàpá ilẹ̀kọ̀ọ́ ti gbọ́n. Mo ti Ọlọ́run gba ẹni wá bá Allahu Akbar. sọ̀rọ̀ ni. Allahu Akbar. Nígbà tí gbọ́n torí pé mo máa ní ó ṣe lè ṣe bẹ́ẹ̀ ni ó ṣe lè ṣe bẹ́ẹ̀ láwọn tó máa ń ṣe báyìí. Ọlọ́run gbẹnu wá sọ̀rọ̀ ni. Àwa náà tún máa kẹ́kọ̀ọ́ ń gbà mí nínú nǹkan sọ. Ẹ̀sìn yẹn sáà pé ní àwọn afẹ́ fọṣọ nísìnyí ọwọ́ ẹni tó kọ́kọ́ fọṣọ yẹn ló máa kọ́kọ́ mọ́ kó tó lè pàṣọ tó ń pọ̀ mọ́. So àwa náà tún máa kẹ́kọ̀ọ́ lára wípé à ń kọ àìlẹ́kọ̀ọ́ yẹn lẹ́nu máa mọ̀ wípé Ọlọ́run gbẹnu wá sọ̀rọ̀ ló fi gbọ́dọ̀ di ẹrù mímọ́ ru oníwàásù.
Ọlọ́run kan gbẹnu ẹ sọ̀rọ̀ ẹni tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ní ìdíje máa ń mú mistake sọ̀rọ̀sọ̀rọ̀ jáde bọ́sù òun kọ́ ní táìmù yẹn. ẹ̀mí kan ní sọ̀rọ̀ lára rẹ̀. ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yẹn ju ọjọ́ orí ẹ̀ lọ. nínú tó ju wa lọ ọ̀rọ̀ wà nínú tó ju wa lọ ìfẹ́ wà bọ́sẹ̀ lè rí àwọn nǹkan tàn sàn gbogbo téèyàn bá dẹ̀ ti rí ó ti jù lọ. nínú tó jù wá lọ ẹ máa jọ́ tiẹ̀ ọ̀rọ̀ ó jù wá lọ ìfẹ́ ó jù wá lọ ìyí tó bá ti wá ìta àbá ti rí ìyí tó ju ní lọ́nà. Ọlọ́run náà ṣe lọ gbé rẹ̀ sípò àìrí. Allahu Akbar kó lè bá àti gbogbo ayé lọ. gọ́sì nǹkan tẹ́ ẹ bá ti rí nínú àpọ́nlé tó ní ti dínkù kò sí bí èèyàn bí nǹkan náà ṣe lè tó láyé ọmọ ádámà yọwọ́ sí. ìgbà náà wà ń kọ́. a ti rí tán sí finish. ìbẹ̀gbẹ́ ní tẹ̀yẹ̀ rí tó bẹ́ pé Ọlọ́run ò bá gbéra ẹ̀ sípò àìrí pẹ̀lú bọ́n ṣe iná nàgbọ́n sọ̀rọ̀ sí. Wàláhì wọ́n sì ń bù. in tó jẹ́ kọ́rọ̀ yẹn máa kó yẹ pẹ̀lẹ́ ni pé mo rọ̀ lẹ́ni tó ń bá sí. tó bá ẹ̀kọ́ bá rí Ọlọ́run kúrúkúrú ni ọ̀rọ̀ yẹn ó lè ti ṣe Ọlọ́run nìkan ni. tótó rẹ̀ ọba wà ìdún ọba ńlá ọba tó jọba lọ ọba tó dàgbà tí ò ní kú tó ń rí wa láláì lójú ó ń gbọ́ wa láláì létí ó kárí láì lẹ́sẹ̀ ọba tó dòun jẹ́ tí ò ní jẹ́ ó dòun kò ní gbẹ̀gbẹ̀ omi ó dòun ṣùgbọ́n kò ní sùn ó dọmọ ṣùgbọ́n kò ní bí ìdómìnì ṣùgbọ́n kò ní fẹ́ kì í náwó ṣùgbọ́n òun ló dówó dúdú nìyẹn kò sẹ́ni tó mọ̀ pupa nìyẹn kò sẹ́ni tó mọ̀ ó ga nìyẹn Ọlọ́run kúrú kò yẹ nìkan ìgbà táwọn ní ń kọ́ a ò mọ bí ojú rẹ wà iṣẹ́ ọwọ́ rẹ sára wa ń rí ó dá sánmọ̀ pẹ̀lú ìyanu tí ó sopò tó gbé dúró òru ń gbaṣẹ́ lọ́wọ́ ọ̀sán bẹ̀ ó fìràwọ̀ ṣẹ̀ṣọ́ ọ̀sán mọ̀ òun lọ nígbà tí náà bá pọ̀ oṣù bá ń jáde tílẹ̀ bá ṣú òru mú pẹ̀lú àṣẹ rẹ̀ òjò ń rọ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ ìrísẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ mo ń ṣe yẹ kí lè rí nǹkan gbà bẹ́rù bá mo lò ó bẹ́rù bá mo lò ó kí ó dọ̀mọ́ ní kíákíá má jẹ́ ó tán lọ́wọ́ mi má jẹ́ ó tán nídìí mi kọ́ máa dàmọ́ máa nìka kàtàn sọ̀rọ̀ mi. kẹ́ ẹ lè mọ̀ wípé ó ti pẹ́ o èmi máa há Saoti ti pálí ti pín ìgbà tí àá kan pẹ̀lú pálí ẹ̀yìn rẹ̀ nígbà láti ọdún tí tó ti pẹ́ ṣùgbọ́n níṣẹ́ èmi gan ò mọ èyí tèmi gan kọ lórí mọ́ ní mọ̀ ẹ̀jẹ̀nu ni ní tó bá tí òfin sí pé ẹ mọ̀ ẹni tí mò ń kọ́ ní gbogbo ìgbàanu ìfẹ́ yẹn wà níbẹ̀ digbí látọ̀dún tó pẹ́ ẹ wá wo ìrìn àjò wọn ẹ gbọ́ oríṣiríṣi nǹkan àlùfáà ni wọ́n tí wọ́n kéwú tí wọ́n yege hánrán Alhaji Abdulaziz Saoti ojúlówó ọmọ Arewa oníwàásí ni wọ́n Ọlọ́run kú ṣe onísìn èmi rẹ̀ ìwọ rẹ̀ ò ní nílò àti mọ̀ bí wípé ọ̀run ṣe rí wọ́n sọ fún wa nísìn pé ó ní iye ọdún táwọn fi máa dá wà sílẹ̀ nínú Ramadan nílùú Ẹ̀pẹ́ lọ́dún náà kó tó di wípé wọ́n já ojú ọ̀nà tọ́lọ́run fẹ́ wọ́n máa gbà ṣe wáàsí gangan wọ́n ti kọ́kọ́ ṣe wáàsí ti onírọ̀sìmíyà tí wọ́n ń ṣe pẹ̀lú ahọ́n pé báyìí lọ́lọ́run ṣe báyìí lọ alátẹ̀lé rántí òun tẹ́ mọ́ ló gbà ní. Wá Yusuf máa bá wọn jà. A'udhu billahi minash shaitanir rajim. Bọ́lá ni mo bá ìdáhùn ìwọ́n lórí. Bismillahir rahmanir rahim. Àpín lórúkọ Ọlọ́run, ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ọba ọ̀kan jójó, àkàìmọye ọ̀yàkáyàkáyàkálù ọba. Olúwa wa wàwà wó wá láwọ̀ tí mo wá ọba mi aṣíbíwò lè má wọ̀ bí ọgbà ọba máa pàtàkì tó fẹ́. Olórí oníkòǹgá àgùnsì òkè báramu òkìkíkíkí òkìkí ọ̀kàkà òkìkí òkìkí kí wọ́n láyà ọwọ́ àrà àgbà méjì
lóṣùbọlé ayé pẹtẹmú òun láti mọ gbogbo lẹkílẹ bàbá bò bàbá bàbá ọba bàbá bò bàbá bàbá àgbà òrùlé tó borí òrùlé ayé ni ọba pani ọba jíni ọba ṣeni ọba ńlani ọba fúnni ó sì lè gbà lọ́wọ́ ẹni atókí àdókí ọba alákìíkí tán àtàyàn tí ń tàn mọ́lẹ̀ fara ayé òun láti mọ ní gbogbo lẹkílẹ bí sí ìlà. الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ṣé ẹ ti rí i pé àdàlú ti délẹ̀ lẹ́gbọ́ tí wọ́n pò pọ̀ tí wọ́n so pọ̀ tí wọ́n rò pọ̀ tí wọ́n lẹ́pọ̀ tí wọ́n dàpọ̀ tó di àdàlú òyìí ẹnìkan ẹ sọ fún gbogbo ẹni tí bá ń bínú òní ẹ sọ fún wípé àná ni kó béèrè tán rẹ̀ ẹni tánà bá rújú fún yóò lè fún láti understand bẹ́ẹ̀ni ìṣe wà sí wàláì súnmọ́ bíláì ẹrù tó di ẹrù dùnú ẹrù ayọ̀ tí gbogbo ayé fẹ́ máa túwò yìí ẹkún ni wọ́n fi dì í lánàá wàhálà ni wọ́n fi dì í lánàá kó tó di kó dayọ̀ ó dẹ̀yẹ kò sẹ́ni tí ó ga láyé asáìlú lìmínẹ̀n aláàkọ́ náà tìrìlìmí àn gbogbo ẹni tí ó ga láyé tí ó jẹ nǹkan láyé yóò rí ìtàn díẹ̀ tó korò sọ nínú sẹ̀mí ayé ẹ̀ kó tó di pé aláàjà Saoti ojúlówó ọmọ Arewa kí wọ́n tó di gbogbo àgbáyé àlàmíyà wọ́n ti kọ́kọ́ wà ńgbà kan tó jẹ́ pé nẹ́kírọ̀ tún látàtà arọ́fù ni wọ́n ẹnìkan ò mọ̀ wọ́n àwọn náà mọ̀ èèyàn ṣùgbọ́n lónìí èèyàn tó mọ Saoti mélòó lèèyàn Saoti fẹ́ mọ̀ nínú ẹgbẹ̀rún èèyàn tọ́lọ́ ní kó mọ̀ wọ́n ọlọ́run abẹ́ ọ ọba tó gbé yín kalẹ̀ ní sàràfà nílì Islam Olúwa dákun mọ́ gbà yín lọ́wọ́ wa o má fi kú gbóná pa yín o ẹkú ti promise pé wọ́n ti ní mi ò ní kánjú kúkú nìkan wọ́n ti ṣàdúrà ẹ̀rẹ̀ tó máa ní ìkàlẹ̀. ó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi ó ti lè ní òní kún kíákíá. Alájíyá síìsì àdúpẹ́ ó tún ta emeritus àdúpẹ́ ẹ má gbèrè lálùbí níta lórí mi àdúpẹ́ ọwọ́ mi àdúpẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí àdúpẹ́ ṣe bẹ́ẹ̀ ó fà mí dìde àdúpẹ́ ẹ̀jẹ̀ yíra mọ́lẹ̀ fún àdúpẹ́ ẹ̀jẹ̀ yíra mọ́lẹ̀ fún àdúpẹ́ ṣùgbọ́n la pé àrùn dá èrè ẹ̀jẹ̀ ọlọ́run bá sọ pé ó ṣe márùn lápá ó dá èrè ẹ̀jẹ̀ ọlọ́run bá sọ wípé ọlọ́run wọlé pé aláàjì ò dájẹ́ wọn àdámú wọn àdáná wọn àdá ìyẹn lò oore tí ń kárí gbogbo ayé lọ́lọ́run ṣe fún wọn. oore tí ń kárí gbogbo ayé lọ́lọ́run ṣe fún wa. ó máa sọ wọn lórúkọ kan abáwọn wà sí tí bá pàdé wọn wà sí. mo ti pè wọ́n bẹ́ẹ̀ lónìí náà olórí ẹbí bàbá àbùkátà olúwa wọlé ayé ọwọ́ tí ń bọ epo lálùbáríkà aláàjì wọ́n kọ́lé àkọ́kọ́ wọ́n kọ́lé ẹ̀kejì wọ́n kọ́lé ẹ̀kẹta gbogbo lẹ́yìn wa rè kò sí kankan tán fi láìsí mẹ́ family ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ ará alájọṣe ẹ ti mọ irú ẹni tó jẹ́ pé kì í fẹ́ kéèyàn ó wọ́n lára olúwa má jẹ́ yí òun wọn yín má jẹ́ yẹ òun wọn yín wọn láàfáà Muhammad Qosim tẹ tún bùn lówó lónìí olúwa bá wa bùn yín lówó tẹ̀ ní lérò so tó tún kọjú sí wa tẹ́ ẹ bá tún ní nísìn owó tẹ́yìn náà lérò lẹ́gbẹ̀ẹ́ wálé ṣàkàṣàkà lẹ́fì ọláyà àti bàbá tó bí àlọ́mọ̀ ọmọ ọlọ́rùkúrà á lè kẹrí abẹ́lẹ́ ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìfẹ́ gbogbogbà fún àdúrótì aláàjì fẹ́ràn tèmi náà wá débi pé èmi lérò pé mo fẹ́ràn ara yìí tí ẹ̀wá mẹ́ni ó fẹ́ràn ara wa jù wa ní kódà níjọ́ tí wọ́n ti mọ̀ pé ti ẹ̀fẹ́ ọmọ àwọn wọ́n fẹ́ràn mi púpọ̀ nítorí pé bí wọ́n ti gbọ́ lẹ́nu ṣé òun ìdí nìgbẹ́ lòwe pé àbá tó ń gbé àbá yìí tó níjọ́ náà wọ́n ti mọ̀ pé ó dà pé àkíkì ya ní kiri so láti ìgbà náà
ńgbà omi náà ọtọ́lọ́ wá ní kí ìrìn àjò mi ó jẹ kó wọnú orin èmi fẹ́ yòǹbó ànábì òun ló fẹ́ sọ mí dolórin kákan yòǹbó ànábì lásán ká ti padà ní tí mo fẹ́ ṣe nu kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n kẹ̀ wọ́ mi ẹ lè ṣe láti bí yòǹbó ànábì bàbá kẹ̀ tó lọ. mo dẹ̀ lẹ́bùn kí n kọ̀ nǹkan lẹ̀. bàbá lẹ́bùn kí bàbá kọ̀ nǹkan lẹ̀. púpọ̀ kódà nígbà tí n tí mọ kọrin. àyà kún un lọ. mo máa kọ orin fáwọn tí wọ́n máa kọ. bàbá máa kọ ìwé àti máa kọ. tí mo kọ bí mo ṣe máa kọ ọmọ níwọ̀n. àyà kún un lọ. tí wọ́n á rẹ́ni tó mọ nǹkan yẹn ṣe. mo wá bẹ́ẹ̀ lè bọ́lọ̀ ti ṣe bí ọ̀dọ̀ bàbá mi mo ti jogún ẹ̀. bàbá ti jogún rẹ̀. àwa ìmọ̀ọ́mù káàtì bí ọlọ́run jẹ́ mi wọ́n gùn. tí wọ́n bá rẹ́ni kan tó lóhùn. àbómọkéw. dáàdì mi ò wà gba máìkì tá a bá tẹ́ni ẹ bá ṣe tán tó láwọn ìmọ̀ọ́mù wa ládùúgbò wa tẹ́ni ẹ bá bóyá òde pa wá pọ̀ wọ́n á ní ó dùn mí yéésù obìnrin inú máìkì wọ́n máa sọ ọlẹ́yìn bá fi ra mi fún ọ. gbogbo ẹni ó bá mọ kéwú láyé ẹ̀dá mi wà délé rẹ̀ ẹ dákun ẹjọ ẹ tún bá mi kọ ọmọ kó dàbí tí yín ẹ dákun ẹjọ ẹ tún bá mi kọ ọmọ kó dàbí tí yín torí pé wọ́n ní ọ̀kánjú àkéwàtẹ̀bùn lára ẹni ọlọ́run bá fún torí páwọn náà ní bẹ́ẹ̀ wá lọ́lọ́run ṣàwá náà tí n bá rí ẹ̀bùn níbi kan níjọ́ mọ́ ọkọ̀ gbọ́ Alhaji Saoti láàrín ìlàlá orí mi kọ́kọ́ orí mi bẹ́ẹ̀ síkò bẹ́ẹ̀ kí ni máa yìí ń wí yìí kí lẹ́ni yìí sọ yìí eléyìí èso orin lásán èrò táàrùn ń jọ náà wípé kí níyàn ò lè dúró sójú kan wà láwọn ọlọ́mẹ́rò náà sẹ́ torí pé ojoojúmọ́ Alhaji ń dàgbà sí nínú yìí. tíátà ló wà tí mo fẹ́ ká tọrọ àdúrà fún wọ́n ní àwọn onítíátà kan wà tí ọba fẹ́ ká ṣàdúrà fún níbi tí a dé yìí. àjọ máa ń pàdé ní ọ̀dọ̀ promota kan gbà náà ni. àjọ máa ń pàdé ọ̀dọ̀ promota kan nígbà náà ni. lásìkò tí mo fẹ́ rọra mi pín. lásìkò tí bàbá fẹ́ rọra wọn pín. wípé ọ̀rọ̀ pé ẹ̀bùn yìí ò lè wúlò. ẹ̀bùn yìí ò lè wúlò. lọ́yọ̀ọ́ bàbá Takure lọ́yọ̀ọ́ wọ́n ti kú nísìn. Abdul-Latif Takure náà máa ń pè wọ́n. mo mọ̀. wọ́n gbọ́ rẹ́kọ̀dù kan ojúlówó ọmọ. wọ́n gbọ́ rẹ́kọ̀dù bàbá kan ojúlówó ọmọ. wọ́n wá ń dààmú wọ́n fẹ́ ṣàmọ̀ mi wọ́n fẹ́ mọ bàbá. wọ́n rí nọ́mbà mi lára kẹ́sẹ̀tì. lára kẹ́sẹ̀tì yẹn. so wọ́n wá rí invitation kan mo ti ń ṣe MC nígbà náà pé àṣà jẹun. ló fẹ́ sá máa jọra wa. so mo máa ń ṣe MC dáadáa. so wọ́n wá rí invitation tán kọ orúkọ mi sí àṣẹ MC. wọ́n ṣe trace mi wá sí program. trace mi wá sí program yẹn nìyẹn Ṣómólú. wọ́n ní àwọn tó nǹkan torí ẹ̀ ń wá mi ní wípé ẹ má padà o. MC kẹ. ẹ̀bùn ara yìí ju MC lọ. ilé ìkún kẹ́kẹ́ ju MC lọ o. mo lórin ti fẹ́ sún mi. mo kàn fi ń sin àwọn èèyàn. ọkàn fi ń sin àwọn èèyàn ní. torí èyí ó kọ fún yàn òun ó bá dolókìkí. ẹ̀yin tẹ́ ẹ kọ́ fún ẹ̀ sí kúrò lójú kan. òun gbèwé ni ẹni tó níwèé tán gbé. kódà mo tún produce olórin Christian. olórin Christian. ẹ tún produce olórin Christian. so akọ Fuji. gbogbo ẹ. àwọn onítíátà yẹn wá kópa púpọ̀. Takure number 1. Ìtakure lẹ́nu àkọ́kọ́. lẹ́nu àkọ́kọ́ nìyẹn. ni mo ṣe mú àmọ́ tọ́lọ̀ fẹ́ fi ṣe bóyá àdúrà tá a tún fẹ́ ṣe bí. tá a fẹ́ dá fún wọn yìí. kó fi ṣe ìtúsílẹ̀ fún wọn. ìṣàlékún àánú fún tó bá wà nínú àánú. so ó ní MC kẹ. òun lọ́lọ́run lò fún mi tí mo fi dúró pẹ̀lú. àwọn ọlọ́run lò fún bàbá tó wá fi dúró. sọyìn náà ni mo ti ní mi ṣe. nínú àbọ̀ òtí MC mọ́. níjọ́ tí Takure ní ẹmọ́ sí MC mọ́. tọ́jú ní kẹ́mọ́ sí MC mọ́ yẹn. ìjọ́nà lẹ́lẹ́sẹ̀ mọ́. ní tó wà lórí inú mi pọ̀ ó ní ẹ máa wò nísìn. ẹ máa wò. àfà tó fẹ́ ṣe wáàsí. olóhùn ti wà mí ti pẹ́ o. ó làwọn yẹn sọ pé kí wáàsí wo lẹ tún béèrè. wáàsí wo lẹ tún béèrè. bá ti ó dẹ̀ méjì tí mo pàdé bàbá yìí. tí máa yà sí mọ́ pẹ̀lú wáàsí. nígbà yóò ti dálẹ̀. tí máa sọ oríṣiríṣi. wí mẹ́ tí ń sọ oníṣẹ́ yìí náà gbọ́n tẹ́ni yẹn sọ. ó lè kí má máa kàn máa wíìsì kí ni má ṣe mọ́. ẹ má ṣe mọ́ o. ó lọ́ máa dín ọlá mi kù ní wọ́n máa dín ọlá mi kù.
mo fi Ọlọ́run bẹ̀ ọgbà àwọn tí wọ́n ṣe ẹ má bínú torí ẹ dákun o. kò tí. ẹ̀yin tẹ́ ń ṣe MC aláàjì ẹlẹ́pàlájì ń jára ń kiri èkó ń jára kiri o. èyí tí wọ́n ń sọ ní wípé ẹ̀bùn tí ń bẹ lára tàwọn sọ́nà MC lọ́lọ́run fẹ́ lò wọ́n sí Ọlọ́run wá fún àfa Abdul-Lateef lójú ní báwùdù náà sọ ó lè lójú wòye tó jìnnà ló fi wá pè wọ́n sákèsí pé ẹ̀yin FMC ilẹ̀ fáwọn tọ́lọ̀ fi rán eléyìí kọ́ lọ́lọ́run fi rán yín ó dà pọ́tọ̀ ni aláàjì ní ẹ̀yin LMC ẹ má bínú o bisimilahi wàllá àfa Abdul-Lateef ولم يكن له كفوا احد. Ibrahim Shatta lẹ́ni kejì. Ojúlówó ọmọ yẹn náà ló gbọ́. Ojúlówó ọmọ yẹn làwọn náà gbọ́. Fíṣkò ló gbé jáde. Wọ́n para bẹ̀. Àti Ibrahim Shatta bọ́lọ̀ ti ṣe wọ́n nù. Òun fẹ́ rí gbèsè. Wọ́n fẹ́ rí wọn sẹ́. Wọ́n para bẹ̀. Ìjọ tọ́lọ̀ wá kára àkárí la. Ìjọ tọ́lọ̀ kára àkárí àti ọ̀bá yíra. Ọlá Fíṣkò ló sọ fún pé máa wá bílé ni. Màá bá máa wá bílé ni. Ó wá dúró. Ó wá dúró. Ó wá kú díẹ̀. Ó wá kú díẹ̀. Ó ṣẹlẹ̀ lọ́nà. Ó dọ̀kú tún mú lẹ́yìn ó dọ̀kú ló tún bẹ̀rẹ̀ sí ní rọ̀. Ìgbà tí mo máa fi dọ́dọ̀ Fíṣkò ọjọ́ yẹn, àwọn Fíṣkò gan ti close. Wọ́n ti close. Alhaji Ibrahim Shatta sì dúró páwọn fẹ́ meet ẹni. Allah. Wọ́n sì dúró. Allahu Akbar. Aláàmì dáadáa ni. Aláàmì dáadáa ni wọ́n. Wọ́n ní ìgbà tí mo wá débẹ̀ tí mo ní àwọn Fíṣkò ti close. Ó dé àbí ìgbà tí mo rí áńgẹ́lì tó lọ. Shatta rè. Àwọn náà ń wò mí bí áńgẹ́lì. Allahu Akbar. Ọ̀gbẹ́ni onílàkà ìgbókù yìí. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar kabira. Wọ́n ní làwọn ń dúró dé. Wọ́n dúró dé. Wọ́n wá ṣàdúrà. Wọ́n ní rẹ́kọ́ọ̀dù tábí tó gbé jáde ojúlówó ọmọ ẹ̀. Ojúlówó ọmọ. Àfi káwọn rí ẹni yìí. Ẹ má padà o. Ẹ má nítorí wípé nǹkan yóò tí kò tí ì ṣe kíní o. Ní táwọn ń wò yìí. Ibrahim Shatta wòlíì Ọlọ́run ni o. Wòlíì Ọlọ́run ni wọ́n o. Wòlíì Ọlọ́run ni o. Wàláì. Allahu Akbar. Mo ti jáde nígbà kan ní eré sísá tádà ń ṣe sọpọ́n orí ìrọ̀lẹ́ lára mi bóyá láòsò oríire ìbẹ̀rẹ̀ sí ìbáre mo tún lóbìnrin tó wù mí ọ̀sọ̀ pé màmá òun jáde sí àyẹ̀wò sọ pé wọ́n tí ó ní ẹ́ńjìnì ẹwà lásán lónìí. Ó jọ bẹ́ẹ̀ nígbà yẹn tó rà ò lè dẹ́rù bọ́ ohun tí wọ́n jáde lọ ohun tí wọ́n rí náà wí. bóyá tó bá sọ bẹ́ẹ̀ ni a ò lè sọ síwájú èmi wọ́n ti tọ́ òun ni mo rí wá rí tó ní pẹ̀lú àṣà aláwùrà ó máa tún káyé bàbá Bàrígà mi. ẹ tún Alhaji wọ́n tún tẹrí ba kò sí bàbá Bàrígà bí o. ọmọ tá a fẹ́ fẹ́ bóyá tán ò bá sọ bẹ́ẹ̀ ni èmi sún síwájú èmi fàwọ̀ rájà ọjọ́ òun lórí tán bẹ́ẹ̀ ni. báwa ni mo jẹ́jú ẹ̀yìn oore ni oore ni ìdí abáwádé náà oore ni. àwa ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́ẹ̀ gan mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní wá. Gbogbo àwọn kìíní yẹn wá ń gun kí n tí bàbá yẹn sọ nínú ilé tí Ájìmọ̀rí sọ nínú ilé. Ó wá gun tí bàbá yẹn sọ nínú ilé. Ájìmọ̀rí sọ̀rọ̀ gan nínú ilé. Ájìmọ̀rí sọ̀rọ̀ gan nínú ilé. Wọ́n sọ̀rọ̀ gan nínú ilé. Wọ́n sọ̀rọ̀ gan nínú ilé. Gbogbo ẹ̀ ló ti bọ́ síta báyìí. Gbogbo ẹ̀ ló ti bọ́ síta báyìí. Tí mi ò mọ̀ kó lè rí bẹ́ẹ̀. Tí àbọ̀ mọ̀ kó lè rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n Olúwa ti kọ́ bẹ́ẹ̀. Olúwa ti kọ́ bẹ́ẹ̀. Kì í ṣe pé akọ̀hún ìtàn forí tì ní wa o, ìyẹn kan ń sọ̀tọ̀ àjàpá àti kíní. Àjàpá àti kíní kan bí. Pé kíní o. Pé kíní o. Kì í ṣe bẹ́ẹ̀ o. True life story. Gbogbo ohun tó Olúwa ń sọ ní Àlùkùránì náà ìtàn ló pọ̀ jù. Ìtàn ló pọ̀ jù bẹ́ẹ̀. Mọ̀ kan fẹ́ máa sọ ìtàn àjàpá yẹn ní bùbá nẹ́bí. Kísọ̀sù wa àkàbàrò. Ó ń sọ nítorí pé ó fi ń ṣe ànábì lákin. Ó fi ń ṣe ànábì lákin. Gbogbo ohun tí wọ́n ń ṣe fún ẹ yìí. Gbogbo ohun tó ń ṣe fún ẹ yìí. Tiẹ̀ kọ́ làkọ́kọ́. Tiẹ̀ kọ́ làkọ́kọ́ o. Àwa mú tán àwa nẹ́bí. Amuwa. Ó fi ń ṣe lákin. Ó fi ń ṣe lákin. So a jẹ́ pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà kì í ṣe pá nǹkan ń sọ. Kì í pá nǹkan ń sọ pé gbogbo ọ̀rọ̀ yìí sasán o láti ṣèwọ náà lákin. Láti ṣèwọ náà lákin ni o mọ́ lọ sílé. láti ṣe. Oríba nígbà tí mò ń gbọ́ orin Alfa àkáàtì mi. Bàbá. Èyí tí wọ́n fi sọ àtọ́ ní ẹ ṣe o. Ìbàdàn. Àpọ́nlé máa yí oore. Ìbàdàn àpọ́nlé máa yí oore.
àṣewò gba ìláyé ládùúrú. ṣé pé wọ́n gba ìláyé ládùúrú ìyà tí mo jẹ. àṣewò ṣáwọn náà máa lọ́jọ́ èyí. ládùúrú ìyà tí mo jẹ. a fi ń ṣayé lákìnní. a fi ń ṣayé lákìnní. ó lè padà rí báyìí. ó lè padà rí báyìí. fẹ́ni tó ti rí báyìí fún yín. fẹ́ni tó ti rí báyìí fún yín. ó lè padà rí báyìí. ó lè padà rí báyìí. fẹ́ni tó ti kọ́kọ́ rí báyìí fún rí ṣé kó tún lè padà rí báyìí fún. ìṣenilákìnní fún everybody máa mú ẹ̀kọ́ látara àwọn ìṣẹ̀mí àwọn èèyàn tó o bá fẹ́ kẹ́kọ̀ọ́ ńgbà náà jẹ́ kí n tún létí Alfa Muhammad Qosim sí ẹ. àwọn náà jókòó yìí last month bàbá Qosim bá ń kọjá lọ káàkiri kò sẹ́ni ó mọ̀ wọ́n lẹ́yìn kan mọ̀ bẹ̀rẹ̀ lé wọn kán mọ̀ lọ bí iṣẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ ẹnìkọ̀ọ̀kan wa náà láwọn àsìkò kan sẹ́yìn ṣùgbọ́n ń jọ́ tí Ọlọ́run ṣe tán mo sọ kínní kan nínú iṣẹ́ kan pé nígbà mo ń sọ̀rọ̀ aago mo ní ká agogo kú ò ká bùkù bá olówó aago mà ló bá bólówó ẹ̀ bá sì tún gbọ́n á tún fi gba ìgan ni torí pé lẹ́ẹ̀mejì lójúmọ́ òkú agbó correct dandan ni bó bá ṣe 214 ló kú sí aago yẹn correct ni 214 ní ọ̀sán àti 214 ní òru èyí pé túmọ̀ pé ṣòro tó gbé ẹ̀ dálẹ̀ láyé tó lè gbé ẹ̀ ní ìgboyà Ọlọ́run ni kò ṣe tán bọ́lọ́run bá ṣetán aago tó kú correct gẹ́gẹ́ mọ́tàwọn èèyàn tí ọba láwùsà ti fẹ́ kẹ́ á dún pẹ̀lú tọ̀dọ̀ wọn kónkónkólóńkó òkú aago máa wá dàrí aago má banújẹ́ ìwọ ọ̀rẹ́ wa tásìkò rẹ bá tó